lẹ́yìn tí kò sí àní-àní mọ́ o, kò sí tàbí ṣùgbọ́n mọ́, kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Hakeem Ọwádé ó ti fi ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà amòfin Olúwaṣèyí Tinubu ó ti fi jẹ oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ìgbà tí invitation ti jáde wípé Aláàfin ti ṣetán o láti fi ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúwaṣèyí Tinubu jẹ oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, ó ní awuyewuye ti ń wáyé láàrin àwọn ọmọ Yorùbá tó ní kálukú ti ń sọ tiwọn. Ṣùgbọ́n lónìí ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 òní kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Hakeem Ọwádé ẹlẹ́wẹ̀tù ló jáwé oyè lé barista Olúwaṣèyí Tinubu lórí gẹ́gẹ́ bí ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Mo wá fẹ́ mú fídíò kan wá fún yín, fídíò tí Lady K Ìfẹ́olúwa tí ó ti gba kábíyèsí aláàfin tìlú Ọ̀yọ́ nímọ̀ràn lórí oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá eléyìí tó fi Olúwaṣèyí Tinubu jẹ. Kì í ṣe aláàfin nìkan ni Lady K ló gbà nímọ̀ràn, bẹ́ẹ̀ náà ló gba kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ nímọ̀ràn. Ó yá o, ẹ jẹ́ a jọ gbọ́, ẹ jẹ́ a jọ wò ó, tá a bá wá gbọ́ tán, tẹ́ ẹ bá wò ó tán, kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye títí yín lórí rẹ̀. Wọ́n bá padà sí yíní ìrí aláṣejù, wọ́n bá dẹ̀yìn lẹ́yìn yìí. Ẹ wo ẹ̀yìn yìí báyìí, àwọn bá kéléje, àwọn bá kọ̀wọ́ yàrá, àwọn bá lẹ̀ tó dọba òjijì, àwọn tí wọ́n jọba rí ní generation wọ, tó jẹ́ pé bá lẹ̀ kọ̀wọ́ jẹ́rí bí àwọn ogun àlè bí wọ́n àgàlàtà, ṣe bàbá gàlàtà sí ìdílé òjọba, ìṣọ̀bọ̀ fẹ̀, ó lè ní, ó gba ipò nípò ní. Ìwé àwọn bá tẹ́ bá padà wá rí lẹ́yìn yìí nìyẹn, ní rọ́bà gidi kọ̀kọ̀ tí ẹ bá tètè lọ stop. Ṣé àwọn ọba tí wọ́n fẹ́ Ọọ̀ni ìṣàdénú tí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni ìṣàdénú wọ́n á wo nǹkan tẹ́ ṣe ẹ wá lẹ fẹ́ ṣe ìkọ̀kan, àwọn ọba yẹn wá débẹ̀ wọn ò ní débẹ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe gbá iyì níjọ́ tí ẹ ṣe òtòyè yìí tí ẹ bá máa ṣe ìwúyè bẹ́ẹ̀ ó pé ọdún kan tí mo dúró pèrè bàbá tẹ bá rí 5% iyì tẹ́ rí ní ìjọ yẹn ó wọ Ọlọ́run ni ó fẹ́ kẹ́ repent níbi tẹ́ ẹ bá lọ yìí ẹ yẹ yọ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lè máa wo níwò pé ọ̀rọ̀ kọ́kọ́ ní ṣé máa pọ̀ yọ ni bíbí ó ṣe máa fẹ́ o ṣùgbọ́n ibi àṣọ òótọ́ tó bá ṣe ohun tí ò dá ní fẹ́ kú mọ́ bẹ́ẹ̀ bó ṣe máa wá fún wọn fast ní tèmi kò sí tó kọ́ mi fi ìbọn bó ṣe pretend ó máa dé mi lára ṣùgbọ́n kí n jẹ́wọ́ bí mo ṣe wà ara máa tù mí ọkọ̀ mi balẹ̀ that is me. ẹ lọ dé nǹkan tí mo sọ yìí ẹ lọ dé ẹ lọ kọ sílẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ bá continue ọ̀tẹ̀ ṣíṣe pẹ̀lú Ọọ̀ni ìṣà ẹ lọ wo ohun tó máa hẹ́ẹ̀dì ẹ̀ ó kàn máa wá dòde nígbà tó bá ṣe kíni tó bá reduce iyì Ọ̀yọ́ tó reduce ẹ̀ sí 5% ó máa dùn yọgọ́. àwọn báńgálá kan wà nínú Ọ̀yọ́ wọn ò fi Ọọ̀ni ìṣà ṣeré Ọọ̀ni tẹ̀yìn wò yẹ wọn ò fi ṣeré àwọn báńgálá kan wà nínú Ọ̀yọ́ yíyẹ ṣé irú Olúbàdàn sì lè máa ní kó Olúbàdàn fi Ọọ̀ni ṣeré irú ibi tó Olúbàdàn jókòó sí níjọ́ tí Ọọ̀ni ṣe ayẹyẹ ẹ̀yin ló yẹ kẹ́ jókòó síbẹ̀ ìjókòó yín lọ́jọ́kòó ìjókòó yìí òun lolúbàdàn jókòó sí. àwọn ọba kan náà tún wá wà ní ìlú Ọ̀yọ́ yẹn tó jẹ́ wípé wọn ò fi Ọọ̀ni báyọ̀ ṣeré no matter what wọ́n gbà pé yes ọba ni wọ́n gbà pé yes bàbá ni ṣé gbogbo ẹ̀wọ̀n ọba yẹn ọjọ́ tó bá wá yọ ṣọ́ọ̀kì lẹ́yìn yìí yé kábíyèsí Ẹlẹ́dùmarè ẹni bíbọ Ísírẹ́lì o olúwa o bàbá bí ẹ̀mí yẹn ṣe sọ fún mi ni mo ṣe sọ fún yìí ìjọ tó bá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yìí ẹ̀yin tẹ́ bá bọ bàbá mi Aláàfin ẹ kàn lọ bá mi bẹ bàbá yẹn pé tí bàbá yẹn bá jẹ kó dáa bẹ́ẹ̀ bọ̀ wọ́n lọ́wọ́ kó lọ ṣe àtúnṣe ẹ stop ọ̀tẹ̀ yẹn ẹ sinmi ogun yẹn ẹ bá jẹ kó tí abánidá òní bá ní débẹ̀ tí wọ́n bá padà di tí wọ́n wá reduce glory ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹyẹ wà tìbà tó bá di tó bá padà bẹ̀rẹ̀ sí ní reduce ẹ̀ wọ́n ò ní dárúkọ Lady K tó bá jáde lédi sí tó sọ fún yín pé bàbá mi àwọn adé káìdọ̀n orí yìí wà fẹ́ gbọ́dọ̀ gbà olórí ọba dé tábùkù yẹn bá dé wọ́n ní dárúkọ Lady K o ọwọ́ adé lọ́ba dárúkọ wọ́n ní dárúkọ Lady K tó pèsè tó sọ fún yín pé ẹ gbọ́dọ̀ gbọ́ ẹ gbọ́dọ̀ gbà ẹ̀yin lólórí aládé
mo fi ra mi ṣe example ni o tí àbùkù yẹn bá dé tó bá kọ history ohun tó ṣẹlẹ̀ ní generation yìí wọn ò ní dárúkọ Lady K wọn ò ní dárúkọ àwọn tí ọ̀làwọ̀ adviser yìí àwọn tó làwọn put yé true bó ṣe ń ṣe lórí àpèrè yẹn àwọn tó làwọn bàbá tó yí sọ́dọ̀ láti jẹ́ kẹ́ mọ̀ tí tóbi yín bẹ́ ṣe tóbi tó wọn ò ní dárúkọ wọn o orúkọ yín ló máa dá o orúkọ ìdílé yìí ló máa wọnú rẹ́kọ̀dù yẹn abádìdá gbogbo àwọn tó ń sọ fún yín wípé má gbà fún ìwọ ló lórí aládé abádìdá wọn ò ní dárúkọ wọn síbẹ̀ orúkọ yín ló máa dá o bàbá gbogbo àwọn tó ń tì í lẹ́yìn yẹn pé bàbá ò ní ṣe má gbà fọ́ ni mélòó ni wọ́n lẹ́bọ inú wọn dénúdénú wọ́n lójú la rí ọ̀rẹ́ òdenu ojú báyìí òun la rí ọ̀rẹ́ òdenu mo bá sọ fún àwọn èèyàn wípé bí mo ṣe jẹ́ ọmọ kékeré yìí mo ti rí ìlọ́tì nínú ayé àfi tí bá kàn díbọ́ fún àwọn èèyàn ló kù àfi tí bá ṣe kí ni mo pè tí bá kàn díbọ́ tí mo pretend nìkan ló kù èmi mo pé ìyọ́gbó àlè ọ̀yọ́ ẹ bá sọ wípé kò sọ̀rọ̀ níbi nǹkan tí mo sọ ṣùgbọ́n tó bá dé lẹ́tọ̀ ẹ̀yin èèyàn bá mi kọ déètì ọjọ́ ìdí sílẹ̀ èyí ni 13th of December 2025 èmi àyọkà ẹ kú mọ̀ wípé mi ò gbádùn ọjọ́ ìlú lágbèjì yẹn mi ò gbádùn máa bọ́ta máa wá rẹ́rìí bí máa wá sọ torí mo mọ̀ wípé ó máa ṣẹlẹ̀ tí ẹ bá tètè ṣàtúnṣe bàbá ẹ pe àwọn àfà iṣẹ́ àwọn àfà ọlọ́tẹ̀ ẹni kò sọ Kùránì kalẹ̀ fún yín kó wo ìrìn àjò tẹ dálẹ̀ ohun tẹ́ ìṣe lọ́wọ́ yìí ibi tó máa ẹ́ndì sí èèyàn kì í di ọ̀tẹ̀ kó dẹ̀ rírí ọ̀tẹ̀ jẹ èèyàn kì í jókòó ní ìjókòó wípé àfi tí lágbájá bá ṣe báyìí kó dẹ̀ rírí bẹ́ẹ̀ ẹ lọ pé àwọn wòlíì ẹni kí wọ́n wò fún yín ohun tẹ́ ẹ bá ọ̀ ní fàyè kí ló máa head up sí wọ́n á sọ fún yín kó máa reduce ọ̀dọ̀ glory yẹn sí 5% tí Ọ̀yọ́ dé tó bá wá di ìgbà yẹn màá wá jẹ́wọ́ ọmọ ọkọ dáadáa Ọ̀yọ́ màá wá jẹ́ fún yín ṣé ní gbogbo àwọn tó tọ́ yìí dé sí bàbá mo fi Kristi bẹ̀ yín ẹ jáwọ́ lójijì ẹ gbọ́ kẹsẹ́ bíi pẹ́gbọ́ ẹ má jẹ́ kẹ́ni bọ́dì sọ fún yín mọ́ pé bó ṣe máa ṣe nílé ẹ má jẹ́ kó sọ fún yín wípé you are this you are that you are this you are that tí àwọn ọmọ bá ti ṣe bẹ́ẹ̀ ni wọn ò ní dé ibi tí wọ́n dé débi tẹ́yìn máa wá rí àpèrè yẹn jókòó sí wọn ò ní rí fọ bàbá Aláàfin ikú bàbá Bọ́lá jẹ́ o ikú Bọ́lá jẹ́ o àtijọ́ tí bàbá Aláàfin ti kú bí òbí ìsìnwọ́n tó bí mo ṣe bí ìsìnwọ́n láti ìgbà tí ilẹ̀ ti mọ́lẹ̀ rí mi ò sì rí bàbá yẹn rí bí bàbá yẹn ṣe dàgbà tó bàbá yẹn bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìdí sọ pé àpèrè bàbá yóò jàjà wípé mojú lágbájá òótọ́ agbọ́ wípé àwọn àti ṣíjú adé àná wọ́n jọ jà wọ́n jọ ṣe wọ́n jọ bù kọ́lẹ̀ but nígbà tó yá nígbà tí bàbá yẹn ti lọ tẹ́lómi débẹ̀ bàbá yẹn ṣíwọ́ ogun bàbá yẹn wá lè good example sílẹ̀ Aláàfin Ọ̀yọ́ wá dẹni tó ń pàdé Ọọ̀ni lágbo tó ń tẹríba tọjọ́ tẹríba fúnra wọn ìyẹn túbọ̀ sí wípé àwọn kì í fagbó ṣùgbọ́n èyí ok mo rí fọ́tò kan lẹ́yìn bẹ́ẹ̀ ṣe bá ṣe rè agídí lè fẹ́ ẹni bá ti rí ẹ̀rí yìí èmi bá torí ìbílẹ̀ ọba rẹ̀ rí ìkà yẹn ẹ̀rù bẹ́ẹ̀ gidi ni mò ń rí ẹ̀rí ìkà ni o ẹ̀rí burúkú ni o ẹ̀rí tí ò dé bíbà mo ní ẹ̀rí yẹn lọ́wọ́ bàjẹ́ àwọn èèyàn ò sì mọ̀ àwọn tó súnmọ́ mi ló gbò pé ti bá rí ẹ̀rí yẹn wá sọ pé ó káre èmi sọ ibi tí mo lè níwò ìwà yẹn ẹ̀rí burúkú yẹn ẹni tó bá di mo bá dáwọ́ bọ̀ ẹ̀rí tẹ bá rí nìyẹn gbogbo ẹlẹ́rìí sálàfin ẹ̀ sí Ọọ̀ni rìṣà lóde ẹ̀ ṣé kìlá yín ẹlẹ́rìí ẹ̀rí yẹn ò kọjá bíbà yìí kì í ṣe ẹ̀rí tó dé ìsàlẹ̀ kò yí ẹ̀rí wípé àpàdé ní gbangba tari káyé bá sọ mí lẹ́nu àbá kí lè fẹ́ gbàgbẹ́ ilẹ̀ Yorùbá dọwọ́ ẹ̀yin méjèèjì tí ìyá bá kọ̀ tí ní àti máa jẹ ìwọ Yorùbá lọ ọba bí ẹ̀yin méjèèjì léèrè ẹ̀yin méjèèjì làwọn àwọn àgbààgbà tó ti lọ àwọn bàbá ńlá wa tó ti lọ ẹ̀yin méjèèjì lọ́ba bí léèrè wọ́n dẹ̀ bí èèyàn kan ju èèyàn kan lọ tó dẹ̀ bí òrí bi tí Ọọ̀ni ti wà sọ wípé àwọn òní forgiving heart lọ́ba wà Ọọ̀ni ní forgiving heart Ọọ̀ni òtún wá kí ṣe ní tó bá dúró nídùúró wípé owó òní báyọ̀ ṣe àbọ̀wò fẹ́ fà jùlọ ọ̀yọ́ bàbá yóò dúró bẹ́ẹ̀ sí nǹkan bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sọ òtítọ́ bí ìdẹ́rẹ́ tí mo fẹ́ gbà lọ́wọ́ ní nìṣà èmi ṣì wà lórí iṣẹ́ òlé ìfẹ́ but tí òtítọ́ bá délẹ̀ ẹ jẹ́ ká sọ ẹ farabalẹ̀ èyí tẹ dígbò tẹ ní làkàyè ẹ̀yin èyí òyì ẹ̀rí di Ọọ̀ni ẹ̀rí di Aláàfin
read àwọn méjèèjì ẹ kò wo àwọn méjèèjì ẹ kò picture àwọn méjèèjì lásán ẹ gbé síra wọn báyìí kẹ́ wá fi read àwọn méjèèjì tẹ́ bọ́ èèyàn tó jẹ́ number one Aláàfin ò kì í ṣe èèyàn burúkú from day one àwọn Ọ̀yọ́ bẹ́sì àwọn Ọ̀yọ́ tó wà àjùlọ àwọn ló pọ́ìsì Aláàfin Ọ̀yọ́ Aláàfin ò ṣe èèyàn burúkú ọwọ́ pọ́ìsì Aláàfin wá gba ẹ̀kọ́ kọjá àwọn tó kọ́ wọn gan ọwọ́ gbé ìjọba olúàbí wọn tó ti ń bábọ̀ láti sẹ̀mí ayé wọn ọwọ́ jù dànù òun ló fi jẹ́ pé kò sẹ́ni tí ò lè yí padà kò sẹ́ni tí ò lè change àwọn tó gbọ́ Aláàfin dáadáa gbọ́ bàbá ìyàwó lẹ́nu pé wọ́n bọ́ Aláàfin lè change báyìí ìwọ tó bá lérò pé alágbèjà kò lè yí padà bó ṣe máa wà nìyẹn kó tọ́ra ẹ̀ ó bá change ẹ lọ wú ọdún ìrìnsà dáadáa ẹ bọ orí ìyọ̀tọ̀ ọdún ìrìnsà jẹ́ ṣé ní tí yóò bá ti ní inú bíbọ́ ọkọ̀ bíbọ́ gbogbo tó bá ti ṣe á máa lọ successful àwọn èèyàn lè máa tap lára glory ẹ̀ òun lọ́wọ́ Sunday ọba Adéyẹmọ Ìgbòho ṣàdọ̀ Sunday Ìgbòho ní inú bíbọ́ ọkọ̀ bíbọ́ that is why tó fi jẹ́ wípé àgúnbò òwò ní Sunday Ìgbòho fún àwọn èèyàn same thing ọdún ìrìnsà àgúnbò òwò ní òun ló ṣe ń dùn mí wípé àwọn olórí burúkú ọmọ òṣì ọmọ àlè tó wà nílé Ifẹ̀ yẹn wọn ò jẹ́ kí àwọn ògidì ọmọ ọkọ Ilé Ifẹ̀ kí wọ́n rí ògo yẹn lò dáadáa lára bàbá yẹn àwọn ọmọ àlè ló jẹ́ ebi ò dẹ̀ ní fi wọ́n lọ́rùn sílẹ̀ ibẹ̀ yẹn kọ́ là lọ lẹ́nu Aláàfin Ọ̀yọ́ who is him ṣẹlẹ̀ tápù glory lára wọn ẹrù dáadáa ìṣesí wọn ìwùwàsí wọn láti ìgbà tó ti dórí àpèrè yẹn ṣojọpọ̀ ẹni tó dé inú bíbọ́ àtọkọ̀ bíbọ́ no ebi ò parọ́ ìgbà tí wọn ò tí débẹ̀ Aláàfin dé inú bíbọ́ ọkọ̀ bíbọ́ ìjọ tó ti débẹ̀ báyìí ni bàbá ti change bàbá inú bíbọ́ àtọkọ̀ bíbọ́ yẹn òun ló lè gbé yín borí ayé ẹ padà sí ẹ lọ grab ẹ padà ẹ fi gbogbo àwọn ọmọ àlè Ọ̀yọ́ tí wọ́n sọ fún yín wípé báyìí ni kẹ́ ṣe báyìí ni kẹ́ ṣe yẹn ẹ fi wọ́n sílẹ̀ ìgbéraga ṣọlẹ̀ ni Ọlọ́run lọ́ba tó gbé ẹ̀dá ga Ọlọ́run lọ́ba tó gbé ẹ̀dá sípò Ọlọ́run ló ṣe òun ló ní gbogbo ẹ̀ níkàwọ́ ẹ padà sí inú bíbọ́ ọkọ̀ bíbọ́ yín ẹ má jẹ́ kó gba ìwà rere ọwọ́ yín lọ ẹ má jẹ́ kó gba inú bíbọ́ yín lọ wọ́n tẹ̀ tí gbà lọ báyìí bí àtẹ̀tẹ̀ ni wọ́n tẹ̀ tí gbà lọ but ó bẹ́tà kẹ́ lọ wá níbi tó bá sáde ibi tó bá rí èdè kẹ́ tètè dá ìkọ́ yín padà síbẹ̀ kẹ́ bá lè ṣe kíni kẹ́ bá lè jèrè ayé kí ẹ bá lè ní ẹnu láti kọ̀wé ìtàn rere fún wa ní ilẹ̀ Yorùbá because adédè history rere lára òyìn méjèèjì yes bàbá mi ò lè deliver ilẹ̀ Yorùbá ẹbí mi ò lè deliver ilẹ̀ Yorùbá ẹ̀yin méjèèjì lẹ́ bá deliver ilẹ̀ Yorùbá tí ẹnu àwọn méjèèjì bá kò ṣe mọ̀ pé wọ́n lọ sí Àbújá wọ́n lọ bá bàbá Tinubu àwọn méjèèjì á ní ẹnu kan láti pe Sunday Igboho àti Gani Adams papọ̀ láti gbé iṣẹ́ àlàáfíà ilẹ̀ Yorùbá lé wọn lọ́wọ́ nísìn Aláàfin sì kò lè pe Sunday Igboho wípé security ilẹ̀ Yorùbá mo fẹ́ lọ gbà wá fún ẹ látọ̀dọ̀ pẹ́sidẹ́ǹtì ó dàbí lójú pé tí Aláàfin bá máa pè é sí Aláàfin á pe Ìbà Gani Adams mo lè jẹ́ ìyá ọ̀nì ìṣàdọ̀ mo jẹ́ ìyá àwọn náà máa gbé gbèsè títí wọn àwọn náà pe Sunday Igboho báwo wá ní kíní yóò ṣe ní dàrú ṣùgbọ́n tẹ́lẹ̀ àwọn méjèèjì bá kò wọ́n deliver ilẹ̀ Yorùbá wọ́n jọ ní ó yá àwọn ọmọ wa méjèèjì yìí àwọn la fẹ́ gbéṣẹ́ ilé lọ́wọ́ Gani Sunday ẹ̀yin méjèèjì àti lọ àti bọ̀ àti bó lórí ààrẹ orílẹ̀-èdè sọ̀rọ̀ ohun ta fẹ́ dé ẹ̀yin méjèèjì ìyẹn tó bá wù ọkọ̀ gbé fáwọn méjèèjì o èmi kàn fi ń sọ̀rọ̀ ní o ẹ bá pọ̀ tìmí rọ́ọ̀gì o mi ò bá ti dàwálé ní o so everybody is my family today ó yá ẹ̀yin méjèèjì o ẹ kọ́ àwọn ọmọ ogun yín jáde ìwọ náà ọmọ ogun ìrù ẹkù ìwọ náà ọmọ ogun OPC ó yá ẹjọ́ ṣiṣẹ́ papọ̀ bẹ́ẹ̀ bá ṣe máa pín tó bá jẹ́ wípé ìwọ Gani Adams ni ó bá mú ilẹ̀ Yorùbá láti bí síbí báyìí káwọn ọmọ ogun ẹ kọ́ di bẹ̀mú ìwọ Ìgbòho ó yá àwọn ìrù ẹkù láti bí síbí káwọn náà di bẹ̀mú ó yá ẹ pín ilẹ̀ Yorùbá ẹ pín sọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ káwọn ọmọ ogun yín síbẹ̀ gbogbo àwọn Fúlàní tó bá wà nínú gbogbo wa ó yá ẹ lé wọn jáde ṣé fọ́pọ̀ àwọn bàbá méjèèjì gan ọkọ̀ wọn balẹ̀ inú wọn dùn wọ́n ní ìsinmi ó dàbí lójú pé táwọn ìyàwó wọn bá lọ patí sí ó dìgbà táwọn ìyàwó bá padà sílé kọ́ tó sinmi kọ́ kí kìkìdá bá lọ gbé wọn kí kìkìdá bá lọ gbéyàwó ó dàbí lójú pé láti jọ́ tí àwọn kìkìdá ti sọ́ọ̀sì wípé nísì o àwọn olórí Nàìjíríà làwọn fẹ́ máa kìkìdá kù àtọ́ni àtàláàfin wọn máa fojoojúmọ́ wọn máa fún wa bọ́sẹ̀ máa dáàbò bá àwọn ìyàwó wọn ni kọ́ bá débẹ̀ tí bá pawọ́ ẹ já mi. tẹ́lẹ̀ ní ibà wí. ìyálà ìyá bàbá ńlá kú ẹ ṣebí gbogbo àwọn méjèèjì ni kò ní dá fún ẹ ó lọ ṣì olórí burúkú àwọn ọmọ àlè Ọ̀yọ́ nìyẹn o ṣé àwọn tẹ bá ti rí tọ́tí bú mi bẹ́yẹn sí àwọn ọmọ àlè Ọ̀yọ́ nìyẹn o àwọn olórí burúkú olùṣí ọmọ àlè tó wà lọ́yọ́ nìyẹn ọmọ ọkọ Ọ̀yọ́ lè ní ọmọ àlè lẹ́yìn nígbà tó jẹ́ wípé ojú inú yín fọ́ títa yín fọ́ ẹ lójú ni ẹ fi ríro ẹ ń wo àwọn méjèèjì ẹ ti mọ̀ wà tó wà lọ́wọ́ oníkálukú wọn ẹ ń wo ẹni tó máa fẹ́ gbẹ́ pẹ̀lú báyìí rẹ́rìn àtẹni tó máa rẹ́rìn tó máa ṣe báyìí ẹ ti mọ̀ wù kan tó túmọ̀ sí alẹ́ ní làkàyọ̀ lòṣì oníwọ̀ Saheed orí etí burúkú bí egun ti léwèrè olórí burúkú ọmọ àlè olóhùn làbídì ẹbí sọ́nà ọmọ Ọ̀yọ́ ni ṣáyé pé mo gẹ́ ẹ̀tẹ̀ báyìí sí kó lè mọ̀ pé mi lójú olúmo tún ní tìta
èmi tí mo sọ ẹnu kó tàbí sẹ́yìn èmi gidi àwọn méjèèjì sọ́ni tí Aláàfin bá rẹ́rìn báyìí tẹ́ bá ní kí n sọ ìtumọ̀ ẹ̀rí ẹ̀ bá sọ tí Ọọ̀ni bá rẹ́rìn tẹ́ bá ní sọ ìtumọ̀ ẹ̀ bá sọ yes because mo lójú ní mo ní títà ẹ̀yin lẹ gọ̀ lẹ podó ẹ̀ ní làkàyè camouflage lẹ wò ẹ̀yin olórí burúkú yìí adékèlè Yorùbá bọ́ nínú ìgbèkùn ẹ̀ ṣe rádaràda ara àwọn olórí burúkú ẹ lọ wo àwọn ọmọ Ọ̀yọ́ yẹ ọmọ àlè ló pọ̀ tó wọ sẹ́ẹ̀ ọmọ àlè ló pọ̀ tó àwọn ọmọ Ọ̀yọ́ ṣe bí inú mi ní Fúlàní ló dò yàwó irú eléyìí báyìí sí Fúlàní ló dò yá ẹ̀ Fúlàní ló dò yẹ ẹ̀ generation ẹ̀ Fúlàní ló kó bá sún fún wọn Fúlàní ló dìsífẹ́jì generation ẹ̀ àwọn ọmọ àlè báwọn Fúlàní bá yàwó sùn ló pọ̀ jù tọ́wọ́ bí sí ìlú Ọ̀yọ́ that is why tó fi jẹ́ wípé wọ́n pọ̀ sílẹ̀ láti máa sọ fún Aláàfin Ọ̀yọ́ pé bá gbà àti tó tẹ́tí sọ fún Aláàfin pé kó bá gbà ẹ̀gọ́ torí Ọlọ́run èso gẹ́gẹ́ wo ló sọ fún yín àti tó tẹ́tí ti ẹni ẹlẹ́ni òun ló lórí aládé gbogbo òun ní kíní kan èso gẹ́gẹ́ wo ló sọ fún yín àti tó tẹ́tí pa ìtọ̀kítọ̀ ẹ̀gọ́ torí Ọlọ́run wú olórí aládé gbogbo wú ìhẹ́p orí wo ni olórí aládé gbogbo ṣe nílẹ̀ Yorùbá inú ìgbèkùn wo lọ ti yọ orí yìí ti burú àrí ẹjẹ́ kọ́ gbé gbogbo ìràkàtì ẹ̀kọ́ gbèjù sílẹ̀ kọ́ ti ẹ̀gbà wá nínú ìgbèkùn kí wọn Yorùbá bọ́ sóríyà tó máa jẹ ní Nàìjíríà ní 2027 ibi tí máa jòkó sí ìlú Canada yìí máa wà bí ògo ti jẹ́ ti Ọlọ́run tí bàbá fi ń ṣe ẹ̀yẹ ránṣẹ́ ní Nàìjíríà yẹn ikú òní pa bí àìsàn òní ṣe mí ibi òní ṣẹlẹ̀ sí mi Canada yìí máa wà tí bàbá fi ń ṣe ẹ̀yẹ ránṣẹ́ ẹ̀yẹ èyọ tí bàbá sọ pé ẹ̀yẹ èyọ mo sọ bẹ́ẹ̀ àbí mi ò sọ bẹ́ẹ̀ mo sọ àbí mi ò sọ ìyá jẹ ṣége sí lára gbogbo àwọn bàyẹ́ tí alẹ́ àwọn kò lábọ̀ papọ̀ wọ́n ń ṣiṣẹ́ fún ìrọwọ́ àwọn sátani kò lábọ̀ papọ̀ wọ́n ṣiṣẹ́ fún ìrọwọ́ àwọn ọba títí yé fojoojúmọ́ jà wọn kò lábọ̀ wọn ò jọ ṣe inú yé dùn ẹ sọ wípé torí ẹ̀yin lórí aládé ayé yá bàjẹ́ sínú Nàìjíríà èké yá láwùyá Latif wo ọdẹ ìṣà bàbá ní international passport tó gbáski pẹ̀lú private jet ṣọ́yẹ́ bàbá mi náà wọ adé Canada passport tó gbáski tó wú yes bàbá ò ní kọlẹ̀ kú Canada kan tó ṣe embassy fún wọ́n ọjọ́ tó bá ti lè gbọ́ pé Aláàfin bọ̀ báyìí lọ́ba ti clear airport fàlàfin ó bá wọlé pẹ̀lú fàájì ẹ̀yin tẹ́ ẹ̀ ní kọ̀kọ̀ tẹ́ bá fi sákúrò dẹ́jì ayé tí ní bàbá jẹ́ ayẹyẹ ayẹ tí ẹ̀ bá jọ jẹ́ kẹ́lu àwọn bàbá wọ̀ ìkókò kẹ́sí bí ogun kẹ́sí bí ọ̀tẹ̀ kẹ́sí bí àti máa pírẹ́sì kẹ́sí bí àti máa pariwo lórí aládé ṣé wo sọ́tàdé ẹ̀rí wọn kọ́ máa jàjà èmi lọ lórí sọ́tàdé èmi lọ lórí Fúlàní èmi lọ lórí kíní kan ṣé ẹ̀rí wọn kọ́ jàjà dìdìrì kiri títì ṣé ẹ̀rí wọn ó di ẹ̀mẹ́lẹ́dẹ́ tí ní sọ́tàdé kan kó máa bọ̀ kó máa lóhun lọ lórí gbogbo àwọn sọ́tàdé òun lọ lórí kíní kan òun láyé wọ́n ṣe pé yes ló fi jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ lọ́dọ̀ federal government of Nigeria ọwọ́ kan ló bọ́ sí wọn lọ́wọ́ because ẹni wọ́n kò ògiri wo ládùlẹ̀ débi tálẹ̀ gbàgbà kò sí ògiri àwọn bá ti wá ti ládùlẹ̀ àwọn olórí wá ti ládùlẹ̀ lẹ̀ Yorùbá alágbà tí ò ní àkàkàwé ó ti rọwọ́ bẹ̀ iye adé jẹ wo àjọba jẹ breakfast yẹn ni bí ìdílé mi náà ní jẹ bẹ́ẹ̀ torí kò sí bó bá ti ṣẹlẹ̀ Nàìjíríà yóò kọ ìbí náà bíbà wo ìyá yá jẹ ó kàn máa kọ̀ wájú ra wa lọ ni ẹ fẹ́ kíkú Nàìjíríà ni ẹ bá lọ wá bá àlàáfíà ṣe máa jọba lẹ̀ Yorùbá àti tó ti pa gbogbo tó ti pa gbogbo bàbá Lámìdí mo bí sí bàbá yẹn kọ́ lọ́ bá fọ̀gùn kẹ́wọ́ àti tó ti pa àwọn èèyàn ní ìpapò pásì tó tún ti lọ kidnap àwọn èèyàn ṣọ́ọ̀ṣì tó ṣe gbogbo ẹ̀ ìjọ orí káwọn ọba yìí ṣe mítìnì lé lórí kọ́ nítorí rògbòdìyàn báyìí báyìí gbogbo wa ṣe jòkó la ṣe mítìnì ẹ̀ bọ́ iye mítìnì tí bàbá Lámìdí ṣe ni nígbà tó di ológun kidnap ẹ̀ bọ́ iye mítìnì tí bàbá Lámìdí ṣe ni pẹ̀lú àwọn lọ́ba ẹ̀ bọ́ iye mítìnì tí bàbá Lámìdí ṣe pẹ̀lú Ọọ̀ni ìrìṣà mélòó làwọn méjèèjì ti ṣe nísìn láti lè jẹ́ kálàfíà àkójọba nílẹ̀ Yorùbá ṣé gbogbo ẹ̀yin tẹ̀yìn tí àwọn ọba wọ̀nyí tẹ̀yìn tí àwọn ọba méjèèjì yẹn ayé yìí máa bàjẹ́ sí Nàìjíríà ẹ̀ṣẹ̀lẹ́yà àwọn ọba méjèèjì ẹ pọ̀ pé igi dẹ ẹyẹ fún wọn lọ kò sí nǹkan tó máa ṣàwọn méjèèjì ẹ̀yin láyé yìí máa bàjẹ́ lórí yìí máa burú ẹ̀yin òpònú òde òṣì ọ̀pọ̀ àlè Ọ̀yọ́ gbogbo ẹ̀yin wèrè tẹ́ kúlù Ọ̀yọ́ yẹn àwọn wèrè kọ́ ló wà ní fẹ́ẹ̀ náà àwọn wèrè wà ní fẹ́ẹ̀ náà wọ́n wà ní fẹ́ẹ̀ náà àwọn wèrè gidi wèrè asylum àwọn wèrè tó gba asylum àwọn wèrè náà wà ní fẹ́ẹ̀ náà ṣùgbọ́n wèrè titi wọn yẹn pọ̀ tó ṣẹ́pẹ́rẹ́ díẹ̀ Ọ̀yọ́ ni wèrè yẹn pọ̀ sí jù Ọ̀yọ́ ni ẹ̀yin lè máa jáde láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹ̀yin lè máa ní kíní ẹ wo ìgbé ayé ẹ wo bí àwọn kábíyèsí bó ṣe rò ẹ wo kó tó ń ṣe ẹ wo bó ṣe ṣe láwùjọ ẹ wo tó ṣẹlẹ̀ ọwọ́ pé láwọn ọwọ́ ni kàkàkí bá lágbájá ṣe bàyàwó lọ́ba Fúlàní ṣe kàkàkí bá lágbájá ṣe bàbá Fúlàní ṣe tó bá yá gbogbo àwọn ọba tó kù àwọn ọba tó ní làákàyè tó kí wọn òpópó tí wọn ò ṣe olè tí wọn kì í ṣe òpònú afọ́fù gbẹ́mu tó bá yá wọn wọn fọwọ́ mú bì kan nígbà tó bá wá mú bì kan ibi tí wọn mú yẹ wá padà sunkún regret ẹ bẹ́ẹ̀ bóyá wà lówó ni wọ́n fi ra wọn lọ́ fi kó wọn lọ síbẹ̀ bàbá bọ́tà wà sọ fún yín pé ẹ ti ṣí èrè wọ́n mo pàlù fún yín ó dìgbà náà Ọlọ́run ò ní fi kú parí agara ò ní dàbí ohun tí máa ṣe fún yín ìwà wèrè tí máa wù fún ṣọ́ọ̀ tí máa ṣe fún yín ṣẹ̀ṣẹ̀ pa gbogbo ṣe ṣọ́ọ̀ fi ṣe ègbò ni ṣọ́ọ̀ nonsense máa ṣe fún yín ṣe lórí yín burúkú lẹ́yìn olórí burúkú ọmọ àyọ̀yọ́ gbogbo yìí kò sẹ́ni tó bá kọ́mẹ́ntì níbẹ̀ yẹn tó bá bú mi léèrè ọmọ àyọ̀yọ́ ni wọ́n kí ló dé ìlú Ọ̀yọ́ ti pé ó ti pé ẹ ṣàkíyèsí pé Ọ̀yọ́ ti pé ìlú Ọ̀yọ́ ó ti pé àwọn ọba ìlú Ọ̀yọ́ ti pé ṣọ́ni ìgbà tí gbogbo wọn bá pé tó mo lè bẹ́ẹ̀tì pẹ̀lú yín pé tí ẹ bá lajú yín sílẹ̀ bẹ́ẹ̀ kí àwọn ọba ìlú Ọ̀yọ́ máa pé lọ àwọn ṣàkùṣàkù ló wà kù lẹ́yìn Aláàfin ẹ lọ kọ sílẹ̀ kì í ṣe pé mo fi ṣe kiri ẹ lọ kọ ọ̀rọ̀ tí mo sọ yìí sílẹ̀ ẹ lọ kọ sílẹ̀ ẹ fi déètì èdè sí tí ẹ bá lajú yín sílẹ̀ kí àwọn ọba ilẹ̀ Yorùbá máa pé lọ bó ṣe pé lọ yìí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba méjèèjì tí ẹ jòkó kẹ́rù àròjinlẹ̀ kẹ́ gba àlàáfíà láàyè kẹ́ fi àwọn bàbá méjèèjì sílẹ̀ kẹ́ bá kọkọ sí kọkọ mọ́ kẹ́ bá tì kọlù kọ mọ́ kẹ́
fi àwọn méjèèjì lọ́rùn sílẹ̀ ẹ wí pé ìlú Ọ̀yọ́ máa wà empty ẹ rí ok ṣẹ́rí wá ṣìṣe débi pé àwọn méjèèjì máa dá ọjọ́ kan náà fún ìjọ ìnáwó ẹ lọ kọ sílẹ̀ ọjọ́ kan ṣoṣo báyìí àwọn méjèèjì á dẹ̀ dá fún ìjọ ìnáwó wọ́n á dá fún ìjọ ìnáwó òótọ́ ọ̀dí ìṣà lè ṣe ni ọ̀dí lè ṣe nǹkan tí mo sọ wọ́n á dá ọjọ́ kan náà báyìí sí ìjọ ìnáwó màá wá wo bá àwọn ọba yẹn ṣe fẹ́ pínra wọn ibì kan làwọn ọba yẹn máa mú ó máa ṣọ́ọ̀kì yìí pé ọba kan ló máa rérò jù ẹ̀yin Ọ̀yọ́ dẹ̀ lẹ́ẹ̀ní rérò ọba gidi lẹ́yìn yìí kì í ṣe pé tí ẹ bá lọ ṣe àtúnṣe tẹ̀síwá gbẹjẹ́bọ́wọ́ àwọn ọba ìgbèríko yóò padà bàbá yìí ṣe yóò padà bàbá Aláàfin ṣe tó bá jẹ́ yẹn ló máa pè é yìí ẹ fi Aláàfin lọ́rùn sílẹ̀ bàbá Aláàfin ọwọ́ adé èmi máa bẹ́ẹ̀ yìí ni o ẹ bá wo tàwọn ọmọ olórí burúkú wọ̀nyí o tó kù lú Ọ̀yọ́ o ẹ bá dẹ̀ wo ọ̀rọ̀ rírọ̀ ẹnu ti tèmi náà o ẹ kàn jòkó sínú yàrá yìí ẹ kàn gbá research náà wo bí gbogbo ẹ ṣe lọ